Aṣíwájú ta ló pariwo ọmọ èso àbí ìwọ ni rárá èmi gan ẹ̀yọ́ náà lè ní ṣe ọmọ èso ló ń pariwo ojú bẹ́ẹ̀. Baba. London boy lòun náà wọlé tẹ̀lé bọ̀. Ọpẹ́ Ifá nù. Ọpẹ́ Ifá ẹ káàbọ̀. Inú Àríkẹ́ gan ti ń dùn. Ó tó ń fò sókè. Ó ti jẹ́ pé ntírí àfi ṣẹ̀ ẹ́ lọ́wọ́. Ó ti ń bojú. Ìdùnnú ni. Ìdùnnú ni. Òṣùpá náà tún wá fi ayọ̀ tó tẹ̀lé. Yes. Kí Ríà sá máa gbàgbé. Ríà entertainment. Ẹni tí ó bá darapọ̀ mọ́ Ríà yóò rí yà he ni. Ẹni tí ò bá gbà fún Ríà. Àríyá he. Alhaji Ṣẹ́gun Olúayé Olókùta. Ibi tó bá wà ẹ jẹ́ kó máa bọ̀. Manga lọ́ba pé Olókùta àwọn là ń pè báyìí. Kíkọ́ náà wọ́n. Sapaika. Àmì ẹ tẹ̀lé ọmọ yẹn kẹlẹ́ ọmọ Olókùta wa. Sapaika. Green light. Ẹ tẹ̀lé Manga ẹ tẹ̀lé boy tó ń lọ yẹn. Green light. Sapaika green light. Mr. Ebenezer Akànní kẹ́ máa bọ̀ sà. Mr. Ebenezer Akànní. Ọ̀dà báwọn ni iwájú mi. Ẹ máa bọ̀ sà, no time to check time. Ẹ máa bọ̀. Mr. Ebenezer Akànní. Ifá o. Ẹ̀gbọ́n. Ifá orí mi ló. FB Ọpẹ́ Ifá Rasheed. Brother. Alhaji. Mr. Ebenezer ti ń ṣe. Mr. Ebenezer ń ṣe ní tẹ̀ láìkí máa yìí. Tẹ́ bá wo fèsì ọba ìwọ̀n jọ.